àsọlẹ́nu tí ànábì fún Ka'b ibn Suhair tó lásọlẹ́nu alikiba jubba lànábì fún òun náà pé rìdá jubba tá ànábì fún Ka'b ńgbà tí Ka'b bẹ̀rẹ̀ orin kí ló fà Qasim Ka'b ibn Suhair olórin ni ó ti yé báwọn àmọ́ kò sínú Islam bàbá rẹ̀ wá fẹ́ kú bàbá rẹ̀ ní ó wá sàsọlẹ̀ fún òun àti Jubairu ní àbúrò ẹ̀ ó wá lẹ́yìn méjèèjì òun ti ń lọ àmọ́ òun gbúrò wípé Ọlọ́run fi hàn òun wípé lójú oorun wípé bẹ́ẹ̀ Ìsá kan bọ̀ wá ànábì kan bọ̀ tá gbé dìde òtí tó bá ti wá dé wọ́n sì ń fi hàn òun lójú oorun pé n ti ń gbé bọ̀ wá ẹ̀sìn òdodo ni àmọ́ kò ní bá òun àmọ́ tó bá kú ẹ tẹ̀lé o tó bá dé ẹ tẹ̀lé o ẹ̀sìn rẹ̀ ní ẹsẹ̀ o òun wí bẹ́ẹ̀ ńgbà ó di pé kú tán kọ̀pẹ́ ni ànábì dìde gbàtà ànábì dìde àwọn méjèèjì ọgbà fún ànábì wọn kàn bá tiwọn lọ ni bàbá Suhairu tó jẹ́ bàbá rẹ̀ akọrin nínú àwọn àgbà akọrin tó ní àwọn mu'allaqat àtàwọn dawawin Ka'b náà jogún orin ọba ńlé ni Baytu Shi'ri wọn bí sí ọwọ́ mọ orin kọtàrà ńgbà wá di wípé òun àti ọmọ ìyá rẹ̀ wọn lọ njọ́ kan ó ti bá wọn bí Ìsá nábì ti dé àmọ́ wọn tẹ̀lé àṣẹ bàbá wọn àti ọmọ ìyá rẹ̀ wọn lọ wọn kàn bá nábì bí ti ní ti ń ṣe dáwà tí ń fa àwọn èèyàn mọ́nà ní àbúrò bá gbé ẹrù kalẹ̀ báyìí wọ́n bá sọ fún Jubairu ọgbẹ́rù kalẹ̀ wọ́n bá sọ fẹ́ gbọ́n rẹ̀ wípé òun fẹ́ lè wo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọn ìgbà tí ó débẹ̀ ọba pàdánù Muhammad ní sọ̀rọ̀ lọ dédé ń tà nábì ń sọ ń jóná ọwọ́ wọlé sí la Ọlọ́run kọ sáfà nura al-Islam fi qalbi Ọlọ́run jù síbẹ̀ ọba bọ́ síta pé òun fẹ́ di mùsùlùmí olóhun fẹ́ di mùsùlùmí anábì ló di mùsùlùmí olóhun ó di mùsùlùmí ó di mùsùlùmí anábì wa àràdà Islam sí gbàtọ́ wa gba Islam ẹ̀gbọ́n rẹ̀ wá retí rẹ̀ fa kò rí ẹnìkan wá ń kọjá lọ́wọ́ fún mi pé ẹni tó dúró dé òun ti di mùsùlùmí ń bẹ̀ òun ó ti kọ́dà àwọn ẹsẹ̀ ẹ̀wẹ̀ tán sí Islam nísìnyí lọ́ba fi kọ ní tó bí nínú ló fi wá kọ orin ọkọ síbi ewé ńgbà ọkọ bí ewé ọwá ebú ọmọ ìyá rẹ̀ wípé ọwá ń lè gba ẹ̀sìn kan ẹ̀sìn tí ò ní jẹ́ kó orójú ọmọ ìyá rẹ̀ ńlẹ̀ mọ́ tí ọ̀sọ̀ ọmọ ìyá rẹ̀ ọ̀tá rẹ̀ ẹ̀sìn tí ò ní jẹ́ ọ̀sà bẹ̀rẹ̀ sí àwọn nǹkan tó wá kọ yìí ẹni ó fi rán sí wọ́n fi ń jíṣẹ́ fún tọ̀hún kà lọ́wọ́ anábì ní kíni bẹ̀ lọ́wọ́ rẹ̀ olórí tọmọ ìyá òun kọ sí anábì gbà ńgbà anábì ká anábì ní Káàbù ní òun lọ́sọ̀ báyìí wa ahdara rasulu dama anábì ní gbogbo ẹ̀yin sàhábí ìbẹ̀ bá ti rí ẹ̀pá èrí rẹ̀ mọ́ kẹ́kẹ́ gbé wá ó bú Islam ó bú mi anábì ẹ̀pá ọmọ ìyá rẹ̀ yìí náà látara jọmọ ìyá ọwá sáré kọ rìsálà ọwá fi rán ẹnìkan nú àwọn tí wọ́n mẹ́rin kàlẹ̀ pẹ́ dàkùn ẹ bá ń wà gbogbo bí ẹ bá ti rí ẹ bá ń fún wọn wá fún Káàbù gbé àwọn fún tọ́ka wípé ànábì ni wọ́n pa wọn sá kàkiri ibi tí ń tẹ́ ń sáki wọ́n wá rí wípé dọ́ọ̀kàtì alẹ́ ilẹ̀ hardu bí máa rọ́hùbàtì ayé fún ma ilẹ̀ fún ma nísà ń lúgọ bí à ń sun abẹ́ pápá wọ́n wá wò pé kò sí tí ó kù kọjá kí òun ọ̀fẹ́ kan jáde fún wọn lọ́dọ̀ ànábì kó wọn lè túnra wọn sí èyí ń lọ́wọ́ fi mú kíní láwàní rẹ̀ ìmáàmà tó lò ọwá mú ọwá yìí this guy owó ìmá ojú ó fi this guy báyìí ọwá bó ṣe lọ bí mọ́sálásí ànábì Mádínà àwọn sàábẹ́ pọ̀ mẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ ọwọ́ mọ́sálásí wọn ni ará abo tún lè yí tó ń lẹ gbogbo nǹkan mánu ọba lè tààrà ọ̀dọ̀ ànábì ní lọ ń dọ́dọ̀ ànábì báyìí ó ní ya Rasulullah ó ní òun gbọ́ pé ń wá Káàbù ibn Suhair ànábì níbẹ̀ ni ẹ bá ń rí ni ó ní ní tí mo wá ní pé mo rí ni àmọ́ ṣé tí ń bá mu dé yàí ṣé ẹ yà á fi rẹ̀ torí wípé alámojúkò ní torí pé ó ti ń tó ṣe ó ti ṣe ẹ̀hẹ́n ó ti regret ẹ̀ ṣeun ó ti ṣe nádàm ànábì ni òun promise rẹ̀ pé tó bá mu dé yàí nǹkan kò ní ṣe má tó bá ti lè dé yàí tó fẹ́ inú rẹ̀ gbólẹ̀ pé ń tó ń wíwùn òun ọ̀sọ́ bẹ́ẹ̀ mọ́ tẹ́nígbà tó wí bẹ́ẹ̀ tán báyìí ó sì máa pé wọ́n máa nábì gbogbo wọ́n máa ní pé ẹni tí ọláfọ̀kàntán ni kì í parọ́ tẹ́nígbà tó wí bẹ́ẹ̀ inú rẹ̀ dùn bó ṣe tú kíní láwà ni
ó tún láwọn ní báyìí dé sàábẹ̀ kẹrin pé káàbù rè sàábẹ̀ ń bò báyìí dé tọ́ka náà wọ́n fa ìdáyọ Ànábì ní káì ẹ filẹ̀ mo ti bá aṣọ àdéhùn pa nípa ìwọ náà ní káàbù wọ́n táwọn alájọ yìí ìwọ náà ní káàbù sẹ́wọ̀n Ànábì wa rẹ̀ ni gba Ànábì rẹ̀ ni Ànábì wa ni ọmọ akẹ́ni ọba yín sì máa gbádùn rẹ̀ púpọ̀ Ànábì wẹ̀ máa gbúrò ní rẹ̀ sì máa gbádùn rẹ̀ púpọ̀ àmì ìtọ́ wa ṣe yìí náà ni ọ̀dà ọba tọrọ àbúrẹ́jì Ànábì ní dá wa lára yá díẹ̀ Ànábì dá wa lára yá ẹni ọ̀sẹ̀nu ọba dúró ló fi wá bẹ̀rẹ̀ àkọ́kọ́ orin tí ọ̀kọ̀ọ̀kọ̀ mo sọ lẹ́ẹ̀kan wípé orin Ghazali àkọ́kọ́ orin tí ọ̀kọ̀ọ̀kọ̀ nǹkan ròyìn èso àádùn ẹni bá náà ti sọ àádùn àkọlù bìlì yá ohun kìíní kan màtìmúlù mọ̀táyà àmọ́ ìsirà ọwá bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ ọ fi wá débi àyèfáhù mọ̀kìbílàtà àyèfáhù mọ̀kìbílàtà sọ àádùn ẹlẹ́hun tó ń wí tó ń ròyìn ó ní flat tummy kò yọkùn àjísá o mọ̀kàbílàtà àmọ́ tó bá kẹ́yìn sí ó ní báàkì ó gbé nǹkan rù sẹ́yìn ó ti bá láyú stakaki sọ̀rọ̀ mí ní wàlátú kọ́ gájú dépò tẹ́ni eléyà ṣe gàbí òpó náà yìí kò sì kúrú tẹ́ pè lára Ànábì rẹ̀ ni Ghazali ni wọ́n kọ lójú Ànábì wọn gbogbo ara wọn bọ̀ yìí bí lámìyà rẹ̀ ìgbà wọn lọ́wọ́ ẹsẹ̀ wa bẹ̀rẹ̀ pé umbitu anna rasulallahi wa'adani wọ́n ti ẹ̀ ń fún mi rò wípé wà nábì ọba mi sàdéhùn kọ́ pa mí mo á sọ fáwọn àyìn wọn wípé Ànábì rò wọn pa mí kò ní pa mí torí pé wal afu inda rasulillahi ma'mun ọ̀sẹ̀ ni jọ́ dọ́dọ̀ Ànábì jí ò ní ráforíjì sallallahu alaihi wasallam mahalan Ànábì ṣe sùúrù adaka alladhi a'taka nafilatal Qur'an fiha mawa'isun wa tafsir inna ar-rasula la sayfun yustada'u bihi muhannadun min suyufillah ó bẹ̀rẹ̀ sí kí Ànábì tẹ́nígbà tí ó kí Ànábì débi min suyufillah maslulu kíní tí alfa wa imam wa wọ̀nyí òun ni jubba alikimba Ànábì wa bọ́ alikimba ni Ànábì ní ẹ dáàbò lọ́rùn ọ̀nà alikimba nù ngbe yan wa kọrin fún sí Ọlọ́run tá Ànábì náà ló wá sí wa lórí wọn ọ̀dá orin tí wọ́n kọ fún Ànábì tó tún náà lẹ́gbẹ̀ẹ́ odidi alikimba Ànábì ẹni wọ́n alikimba Ànábì sí ọwọ́ náà ni ibi káàbù ti ṣe rí ire nù ni tó ṣe rí alìjẹ́nà nù ni ọwá daṣọ bò bẹ́ẹ̀ ọgbọ́ ìjọ òun náà ló gba Islam ọwá daṣọ bò bẹ́ẹ̀ ńgbà ó délé gbogbo ìró wa kan gbogbo Madina wípé káì ìró kan gbogbo ayé wípé káì káàbù sórí ire ẹni wọ́n ní wọ́n pa kò kú mọ́ o ó tún gbérí ó tún ṣe rí ire ní o ọgbà ránkì ní o kọ́dà jùbà Ànábì ń bẹ lára rẹ̀ Ànábì ti bùn ní nǹkan o àwọn yẹn wọ́n lọ lè kí sílé ó ń kálukú wọn lè pọ̀ mọ̀ kú oríire wọ́n ń dì mọ́ mọ́ bọ́ ọyọ̀ òkú oríire kò kú mọ́ ni ọ́ Ọlọ́run ṣe rí ire nìkan ní Muawiya bá dé Muawiya bọ̀nà Abi Sufyan ọwọ́ sáré wa bá lálẹ́ ọjọ́ wa bá ń lálẹ́ ni ó ní wọ́n káàbù ó ní mo kí ọkọ oríire tí mi wá tọrọ ni pé dákun jùbà Ànábì alikimba rẹ̀ tó fún wọn ni òun fẹ́ kọ́ ta fún wọn ní ashara alafi dirham ta fún wọn ní 10,000 dirham òun fi ọ̀tá fún wọn ni njọ́ tó wọn ti ń bẹ kọ́dọ̀ wọn rí bàtà Ànábì wọn rẹ́sẹ̀ fi bọ́rí wọ́n lọ́wọ́ sí báyìí olóhùn lè ta wọn ta aṣọ tá Ànábì fún wọn àwọn ọmọ àwọn ojogun ẹ̀rìn kọ̀tá ńgbọ̀ wá kú tán ni Muawiya padà wá dààmú àwọn ọmọ ni wọ́n wá ta fún ní ìṣirún alfi dirham ọ̀lẹ́ wo nùtírà wà nùtírà gbogbo ẹ̀mẹ́ nùtírà kìí ọ̀rọ̀ erí kọ́ ebi ojú kí ní láti sọ yìí kìí sọ̀rọ̀ nù yàrá kìí sọ̀rọ̀ ìyẹ́ ẹlẹ́fọ̀ ilé njó òun kọ́ ọ ta fún Muawiya jùbà ní alikimba Ànábì òun ní gbogbo àwọn khulafáwù dáwùlà Amawiya àtàwọn khulafáwù dáwùlà Abbasiya alikimba òun ni wọ́n jogún láàrin ara wọn ó tó dúpọ̀ padà dín tí wọ́n padà súnná ńgbà ọ̀pẹ́ ọ̀rọ̀ pọ̀ lérí yìí tẹ́ fi mọ̀ wípé Ànábì farama wọn ni so ẹni bá ń pín orin ọ̀dá kẹ́ni tí ń kọ́ ní kú mbẹ́ kó kú mbẹ́ bí ìgbà tọ́já sí wípé à ń wípé ntọ́ mísà àbíkílẹ̀ máa pe ntọ́lọ̀ ń fún yàn ẹ̀bùn tọ́lọ̀ ń fún yàn tó fẹ́ fi ṣe ayé láǹfààní afẹ́ pa ẹ̀bùn rẹ̀ mọ́ la léyìí tó já sí wípé Ìsìlámù kọ́ ló sọ pé kódà Ànábì kọ́ sọ pé kódà òun máa fi wá fẹ́ kí á má sí